tó mọ ìyára wa omidan gbé sí wọn létí o wọn láyé ká sọ fún wọn kán gbọ́ o ká mọ bó ṣe ń lọ láàrin òṣèré wa. bẹ́ẹ̀ ni ó dandan kẹ́ ẹ mọ bó ṣe ń lọ láàrin àwọn òṣèré wa. mo sọ lẹ́ẹ̀kan mo ní wípé mo sọ̀wọ̀ sódò mo gbé ẹja pupa jáde. ẹja pupa lẹ́jẹ̀ eléyìí sí àwọn gidi gbà sílé pẹ̀lú ẹgbẹ́ tẹ̀ tí rí píkṣọ̀ àwòrán àlejò mi ẹ̀ tì mí ní tí mò ń sọ dáadáa. gbajúgbajà òṣèré orí ìtàgé ni wọ́n. èmi àti ẹ̀ máa rò bóyá afcast ni wọ́n ń gbà mú kọ́kọ́ mọ̀ wọn níbi ẹjọ́ ṣé díẹ̀ ọmọ Yorùbá díẹ̀ ọmọ òkè òkan ni wọ́n tẹ́ bá rí wọn pé wọ́n mọ lóló báyìí ni. èmi àti ẹ̀ tún máa wò ó ní eré orí ìtàgé wọn pẹ̀lú gbogbo àwọn swags wọn ó ti yé yín gbẹ̀yìn lólùfẹ́ ètò yẹ ti mẹni tí kò sọ dáadáa gbogbo àwọn swags wọn máa wò pé sẹ́yìn ni yóò sọ ọmọ ilẹ̀ káàárọ̀ òjìrè wa ń bẹ́ẹ̀ àfìgbà tá a pàdé tí mo ní ìyẹn pé téèyàn abínibí lóòótọ́ ó yàtọ̀ sí abilẹ̀tì. sáà nílùú mi ní abala yìí àlejò mi ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàsán. ẹ wá a máa ṣe tíátà ń bí o a máa yaṣẹ́ bí báyìí so ẹ tètè yẹ kẹ́ ẹ tètè máa ṣe kí ni kẹ́ máa fara mọ́lé dáadáa torí mo ṣe máa fún yín ní rò tẹ́ máa play. ara ti mọ́lé. ẹ bá mi dọ́kọ̀ yín fún àwọn olólùfẹ́ yín tí wọ́n ń lọ wálé. orúkọ mi ni Akínkúnmi Kọ́lápọ̀ Richie àwọn èèyàn dẹ̀ tún máa ń pè mí ní Kuti. Richie tàbí Kuti ẹ jẹ́ kọ́kọ́ béèrè báyìí ọmọ bò ní. ọmọ Ọ̀yọ́ state ni ọmọ Ìbàdàn. ìlú Ọ̀yọ́ inú ìbí máa sọ pé bíi Kogi bíi Delta bíi Port Harcourt ìyẹn pé Ọ̀yọ́ ń bí bọ̀ ó dá mi lójú pé lè ṣèdè o. ok ẹ kíra yín ẹ kíra yín ọmọ ìlú Ọ̀yọ́ ni. irú kíkì wọ. kíkì ìlú Ọ̀yọ́ tẹ ìlú Ìbàdàn tẹ ti wá lọ́yọ́ kíkì Ìbàdàn oríkì Ìbàdàn. èmi ò mọ yẹn o. ẹ pé káwọn ọmọ lè ṣèdè. ẹ lè ṣèdè. èmi lè ṣèdè dáadáa. ìyẹn rọrùn láti sọ ó yẹ káwọn ọmọ Olúbàdàn tó ń gbé tó yìí ó fáìn ní ìjọba tí kò lórí ètò. ìyẹn rọrùn pọ̀. ó dé ojú bá kí n bẹ̀rẹ̀ báyìí báwo ni ìrìn àjò eré orí ìtàgé ṣe bẹ̀rẹ̀ ó ti tó bí ọdún mélòó tẹ́ ti wà nídìí iṣẹ́. ṣe bẹ̀rẹ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo kọ́kọ́ fi I think it was 5 years mo fi 5 years kọ́ ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá mi. ọdún márùn-ún tán. bẹ́ẹ̀ Mr. Razak Ọlájúwà. ọ̀dọ̀ tí pákó lẹ́sìn kọ́ṣẹ́ ó yẹ kẹ́ ẹ mọ̀ fọ́ pé nígbà náà. kí ló dé wọ̀ kí ọ̀fọ̀ báwo. àwọn máa ń ṣe babaláwo dáadáa. àwọn máa ń ṣe èmi ò ń ṣe babaláwo náà. ó yẹ kẹ́ ẹ mọ jójó. mo mọ jójó bẹ́ẹ̀ ni. ijó ìbílẹ̀ ni kì í ṣe hip hop. mo mọ jó ìbílẹ̀ jù dáadáa. dáadáa ó dà ẹ bá jó àkókò lórí ètò. ọ̀ lè rí wa. ẹ má wọ ẹyẹ bìyẹn lẹ ọyá báwo wà ní ìrìn àjò yìí ṣe bẹ̀rẹ̀ nígbà tẹ́ kọ́ṣẹ́ ọdún márùn-ún. ibì kan wà tí mò ń gbé tẹ́lẹ̀ ní Ìbàdàn kí tó travel gbà yẹn mo máa ń wo bọ̀dá kan ní àdúgbò wa bọ̀dá yẹn ó máa ń wà pé àánú múvì lẹ́ẹ̀kọ̀ọ̀kan you understand mo wá fún bọ̀dá yẹn wípé mo dẹ̀ láìkì kí ló kọ bọ̀dá náà. iṣẹ́ a máa ń pe bọ̀dá yẹn ní Ṣọlá lórúkọ ẹ̀. bọ̀dá yìí mo láìkì èmi náà dẹ̀ máa láì láti máa ṣe múvì o dẹ̀ máa láì láti máa ṣe múvì o ó dẹ̀ wá ní pé ó máa mú mi lọ bá ọ̀gá òun wọ́n á ní ọ̀gá yín kẹ̀ ẹ jẹ́ kí mi máa tẹ̀lé ẹ̀yin ẹ kò ní ìkẹ́ mú mi lọ bá ọ̀gá yín ẹ̀yin gangan ẹ jẹ́ kí mi máa tẹ̀lé yín wọ́n á ní pé òun náà ẹsẹ̀ tiẹ̀ náà kò tí ì rìnlẹ̀ dáadáa kò tí ì dúró dáadáa mo ṣáà agree láti tẹ̀lé lọ sọ́dọ̀ ọ̀gá ẹ̀ bàtà máa dọ́dọ̀ ọ̀gá ló bá di Òjùpa Gbogbo. Òjùpa Gbogbo dẹ̀ burú gọ́ngbà yẹn ojú wọn máa ń lè ní all the time ẹ̀rù wá bá mi náà pé ṣé máa lè kó pùṣà wọn bá bọ̀dá yẹn sọ pé èmi ò rò pé máa lè dúró ń bí o wá ní ìwọ ló sọ pé fẹ́ máa ṣe múvì náà nǹkan tó jẹ́ ẹ bá rí láti faradà náà ni mo ṣàbẹ̀rẹ̀ ìgbà tí mo bẹ̀rẹ̀ mo wá rí i pé nǹkan tí mo fọkàn sí kọ́ ni mo bá mo rò pé actually ọ̀gá gbọ́dọ̀ báwo ni wọ́n máa sọ Yorùbá yẹn náà gbọ́dọ̀ burú mọ́ ọmọṣẹ́ fún ọmọṣẹ́ láti tètè catch up yẹ wọ́n burú tiwa náà ni wọ́n ṣe wọ́n á létà mọ̀ wípé tiwa ni wọ́n ṣe ọ̀gá mi ni mi rí ọ̀gá tó mi tí rí ọ̀gá mi ni world best tó da tó ọ̀gá yín tó mi ò tí ì rí ní industry
ẹni pé lábẹ́ Òjùpá Gold lẹ ti kọ́ṣẹ́ Azọ fọdún márùn-ún. Entertainment. Ẹ sọ pé ẹ kọ́ṣẹ́ ọdún márùn-ún, tá a bá sì wò ó ọdún márùn-ún tó láti fi lọ iléèwé gíga kéèyàn fi jáde ńbẹ̀. Ṣé ẹ kọ́kọ́ lo àwọn iléèwé kọ̀ọ̀kẹ́ tó lọ kọ́ṣẹ́ ìní àbí iṣẹ́ ìlẹ̀kọ̀ dojúkọ tẹ̀wọ̀n pé kí ni kí n lọ sí yunifásítì mọ́ sí tí mo ti kọ́ṣẹ́ tíátà? Mo jáde yàwó mo jáde secondary school yẹn náà dà pé Ẹ calculate. mo jáde secondary school ní bóyá 2004 àbí 2005 kọ́ mi méjèèjì. Meanwhile mo ti join group Òjùpá Gold láti secondary school Láti secondary school. kí tó jáde secondary school mo ti join group wọn mo ti wà mẹ́ẹ̀ kí tó jáde secondary school bí ọdún méjì àbí 3 years though on and off ni o. Tọ́gà bá burú tó eyín tọ́gà bá burú ẹ̀ ní máa lórí aṣáàdédé kẹ̀ on and off ni mo fi ṣe bí 3 years on and off ni 3 years ni mo fi ṣe understand. Kàn wá lẹ́yìn jùnú pé ọmọ rádàràdà ò lè ọ̀gá mi burú gan ó kàn lè dé rí ó kàn lè wọ ìyàsá kó wọ Akínkọ́lápọ̀ àjẹpọ̀ gan apọ̀ gan a máa ń ju 100 lọ. Azọ Entertainment ni best ní Ìbàdàn group Òjùpá Gold ó ní best ní Ìbàdàn tó bá Akínkọ́lápọ̀ wá ti máa gbọ̀n ó lè má jẹ́ kan tó lè bẹ́yẹn náà gan-an lẹ́sọ̀. pé wá ti máa gbà cause ó lè wojú òjò wá wojú Òjùpá Gold ta ló bí ẹ so on and off ní 3 years kẹtù wá ṣe 2 years yẹn ló tó wá ní fẹ́ ṣe ṣọ́ 2 years. ìyàwó làwọn obìnrin kọ sí nígbà náà pé ìwọ ọmọ yìí kàkà kó lọ kọ́ kó lọ kàwé àbí kó kọ́ṣẹ́ àbí kó ṣe nǹkan báyìí kí ló tó jẹ́ pé ṣe tíátà ló fẹ́ ṣe a ti mọ̀ pé àwọn obìnrin hàn ń fẹ́ sábà jẹ́ kọ́ ọmọ wọn ṣiṣẹ́ tíátà ìyàwó làwọn obìnrin kọ sí. Mọ́mì mi ó yẹ kí n máa èèyàn tí mo lè gbàgbé láyé mi náà ó yẹ kí n máa bọ̀ wọ́n kí n bọ̀ wọ́n mo dẹ̀ ṣe ń try bọ̀ kò tí ì tó nǹkan tí wọ́n ti ṣe fún mi kò sí bí ọmọ ṣe lè tọ́jú òbí ẹ̀ tó kò lè tó kò tó lè bí ṣe ever fún un. meet up nǹkan tó bí ẹ̀ tí you understand ẹ̀ gbogbo time yẹn meanwhile àwọn èèyàn kàn máa ń kò séèyàn tí ò kì í kú bọ̀ tó bá tí star kan bá ti wá kú torí pé ó jẹ́ star táwọn èèyàn mọ̀ èèyàn tó ń kú lójúmọ́ a lè káyé èèyàn tó ń kú lójúmọ́ bọ̀ wọn ò mọ̀ wọ́n bọ̀ tí star kan bá wá kú láàrin wọn mọ̀ gbogbo àgbáyé ló máa mọ̀. wọ́n kú ni píríọ̀dù yẹn gangan làwọn èèyàn wá ń kú ní industry. Nǹkan tí mo mì ní pé ó wá yẹ kí mọ̀ sí mi against ẹ̀ pé báwọn òbí àwọn òbí ń gbà yẹn. wọ́n ṣe ń fa gbọmọ padà sẹ́yìn pé o já má ṣiṣẹ́ tíátà mọ̀ sí mi mọ́. support mi gan wọ́n support dream mi wọ́n against ẹ̀ rárá wọ́n máa ń ṣàdúrà gan wọ́n against ẹ̀. Dáàdì wa kan. Àpọ̀sí mi ti kú ti pẹ́ 2001 ni wọ́n kú mo dẹ̀ group Òjùpá Gold rà pé kí ni mo join 2003 2-3 mọ́ so gbogbo yẹn lójú wọn. Kẹ bàbá ó dá pé tí wọ́n ṣe tíátà rèé a mọ̀ pé èèyàn á ti forí la gbogbo ẹ̀ lọ forí jájú forí ṣe gbogbo ẹ̀ ijó wo lè lè sọ wípé ní bàjẹ́ jù níbi iṣẹ́ tíátà tẹ̀ ṣe. Mo sọ pé mi bàjẹ́ jù. Máa ní láti ro definitely ó tó bá wà wà pé yẹ kẹ́ ronú sí. ó máa ń pọ̀ ni ó máa ń pọ̀. kò lè jọjọ́ kan ó máa ń pọ̀ ni gẹ́gẹ́ bí but ìpèníjà díẹ̀. ọjọ́ tí tínú mi bàjẹ́ jù ni ọjọ́ tí ayé ń kọ́ṣẹ́ lọ́wọ́ ń pa yẹn náà ni àwa jáde a lọ bíṣẹ́ ayé tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ mọ̀ lè nígbà yẹn kò séèyàn tó máa kéta fún ẹ mo ń kọ́ṣẹ́ ó máa fún ẹ ló máa mọ bó ṣe fẹ́ sùn bó ṣe fẹ́ jẹ bó ṣe fẹ́ mu. ìwọ ló máa mọ̀ fúnra ẹ̀ èmi dẹ̀ nìyí nígbà yẹn cause mi kì í dúró sílé. mo Sunday ni ó Sunday alájì. kò ti bẹ́ẹ̀ yẹn mo kì í dúró lé débi pé màá rí owó change gbà lọ́wọ́ mọ́mì ṣé you understand ẹ̀ àti wá jẹun máa di problem ọjọ́ tí mo bàjẹ́ jù ni ọjọ́ tí mo rí inú yàrá sùn níbi iṣẹ́ ìta ni mo sùn mọ́júmọ́ ẹ̀fọn jẹ aṣọ ìbúra ṣàwà. bùrà fẹ́ rí aṣọ ìbúra ẹ̀fọn jẹ ọjọ́ back to back ni ìyá yẹn o mo sùn
ìgbà tí mo sùn ta mọ́júmọ́ ọjọ́ ẹ̀lẹ́ kí n kúrò kí n máa lọ cause ó dà pé mo fẹ́ kọ exam ní àárọ̀ ọjọ́ kejì kò sówó mọ́tò mo wá ń rìn kéèyàn rìn báwo ṣe lè fi ṣe àpèjúwe o láti kíní bíbà yìí táǹkì bíbà yìí kí àwa rìn láti táǹkì máa lọ ọ̀nà Kankatu kí ló dé ó ní mo fi ń rìn táǹkì sí Kankatu ni mo fi ń rìn ẹgbẹ́ ìyá yẹn back to back ni mi lè gbàgbé ọjọ́ yẹn wà lọ́jọ́ tí mo lè gbà ó pọ̀ ọjọ́ yẹn. ó dáa ẹ jẹ́ ká wò báyìí àyè pé kò sí ohun tí tó ń korò tí ò ní ní àdó tiẹ̀ ìjọ wa lè tọ́ka sí gẹ́gẹ́ bíjọ́ tí inú yín dùn jù lọ nídìí iṣẹ́ yìí tó máa ń pè wọ́n náà mo dúpẹ́ pé mo jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ Yorùbá ń bí. ọjọ́ tí inú mi dùn jù mi lè gbàgbé ọ̀gá mi Òjòpá Ògo wọ́n pè gbogbo ọmọọṣẹ́ wọn máa pè yín pé ẹ má wò pé acting nìkan ni ẹ fẹ́ fọwọ́ mú ọ gbogbo yín oníkálukú ẹ wo department ẹ bá lè nǹkan tí mo mean by department nìyẹn ni wípé a máa ní àwọn tó máa ń ṣe set man a máa ní props man a ní àwọn tó máa ń light a ní àwọn tó máa ń make up a máa ní costumier a máa ní PA a máa ní location manager èmi ṣáà end up láti choose location manager mo wá ń ṣe ọjọ́ tí inú mi wá dùn jù ni mo bá ẹ̀gbọ́n mi kan ṣiṣẹ́ Báyọ̀ Tìjání ọjọ́ tí mo kọ́kọ́ tẹ́wọ́ gba owó báyìí pé ibi iṣẹ́ fíìmù yìí náà ọjọ́ inú mi dùn jù tí mo kọ́kọ́ tẹ́wọ́ gba owó. ẹ wo èmi àti Akin Kọ́lápọ̀ tí gbogbo yẹn mọ̀ sí Richie ọ̀rọ̀ṣìpọ̀ tá a ṣe fẹ́ bí wọ́n lórí ètò yìí ṣùgbọ́n olólùfẹ́ wọn ẹ ní àǹfààní láti fi àtẹ̀jíṣẹ́ tí yín náà ránṣẹ́ lórí WhatsApp nọ́mbà wa ìyẹn 09035807883 09035807883 láti béèrè ìbéèrè yín lọ́wọ́ àlejò wa lórí ètò lónìí ṣùgbọ́n kó tó di pé a máa tẹ̀síwájú ẹ jẹ́ ká ṣe báyìí. àtàbákú ká tó mọ ìyá ara wa.